káàkiri ayé Babalagbaji àgbà lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ l'Abẹ́òkúta lọ́pọ̀lọpọ̀ ọdún káfá àwọn tó dá wa padà wá sí Ìbàdàn wọn tó ṣiṣẹ́ káàkiri ayé. A wà nílé bàbá wa ìmáàmù àgbà ẹni tọ́lọ̀ ń kádàrá nílé òní tọ́mọ yìí ọ̀rọ̀ ẹ̀sìn Ìlọrin wọ́n gbé sí Ọlọ́run. Wọ́n wá sọ yí pé òní ní ìjókòó bàbá àgbà Lágbàjì àgbà ẹ jẹ́ ká ṣe anakumullah. Anakumullah. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Anakumullah. Ká sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Anakumullah. Àsìkò táyé ń gbádùn yìí wọ́n wá fún wa ní ìmáàmù. Ọlọ́run kí kó jẹ́ kẹ́lẹ́ àlùfáà wa. Àwọn ni wọ́n pè nílé ọba wípé tó wà nínú káńsù àwọn àfáà tí ó máa sọ̀rọ̀ ẹ̀sìn nílọrin. Bàbá wa sọ wípé àfáà mi gbọ́dọ̀ wá ń bẹ̀ àwọn àfáà mi ò tíì sí ń bẹ̀. Wọ́n wá níta àfáà wọ́n ní bàbá Lágbàjì. Nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá ní ẹ̀fọ́pọ̀ àwọn àfáà wọn sí. Ọ̀rọ̀ tí ń sọ yìí mẹ́sẹ̀jì ni ìjẹ́ olórí ni mo fẹ́ yọ ńbẹ̀ àti ìṣòro tó wà ńbẹ̀. Bàbá Ọbándọ́mọ̀ ní ẹ̀fọ́rúkọ àwọn àfáà wa sí wọ́n ní ta ní bàbá Lágbàjì. Bàbá Ọbándọ́mọ̀ wa lọ bá bàbá ní kọ̀rọ̀ wọ́n fẹ́ mú lẹ́tà lọ sílé kéwù mi Lágbàjì láti gbé káwọn àfáà mi kí wọ́n wà nínú àwọn àfáà tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn nílùú yìí. Wọ́n wá ní kí wọ́n pè yín jọ kí wọ́n sọ fún yín. Bàbá Lágbàjì tèmi wọ́n ń jẹ́ ọmọ fún Bàbá Lágbàjì tàná nígbà wọn. Bàbá wa kú kéle kọ̀rọ̀ wọ́n lọ bá bàbá wọn. Bàbá mi ọlọ́jẹ́ kẹ́mi ní ogún. Wọ́n fẹ́ mú lẹ́tà wá láti yẹ̀yìn sínú àwọn àfáà tí ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn ìlú yìí. Ṣùgbọ́n wọ́n ní kí n bẹ̀ yín pé tán bá mú dé ẹ dákun ẹ fara mọ́. Bàbá ni mo ti fara mọ́. Níjọ́ tá à ń sọ yìí bí ẹ bá ṣe wáàsí káàkiri ayé kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ wáàsí lẹ́sọ̀ wípé èmi kọ́ ni mo ní wáàsí yìí wọ́n rán mi ní o. Ẹ ní ṣe wáàsí bí kan láyé jẹ́wọ́ ẹ̀ ní pé wáàsí tí ń ṣe yìí o tán pé ní Bàbá Lágbàjì o bàbá tọ́nà mi ń bẹ́ ń lé o. Nígbà wọn mú lẹ́tà wá wọ́n fún bàbá yín pè yín bí ọmọ yín pé ìwọ ọmọ mi náà lọ́ọ́ máa lọ ṣaṣojú mi níjọ́ tá à ń sọ yìí ẹ̀ tí ì di Bàbá Lágbàjì. Ọ̀rọ̀ òun lè lọ lásán ní pé wá sí ẹni kan sí i wọ́n ń sọ tàn tó ti lọ kí ló fẹ́ yọ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Inna Allaha ya'murukum bil 'adli wal ihsani. Inna Allaha ya'murukum bil 'adli wal ihsani. Wa ita'i zil qurbi. Wa ita'i zil qurbi. Wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi. Ya'isukum la'allakum tazakkarun. Ẹ máa ń pè ní bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ni wípé bàbá wa ìmáàmù ń bọ̀. Wọ́n sì jẹ́ kí Bàbá Lágbàjì ní kí wọ́n ṣe wáàsí. Èyí kì í sọ yìí ó lè má jọ wáàsí. Wáàsí wo ní í ṣe lójú Bàbá Lágbàjì? Àwọn tó ti ń ṣe wáàsí tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó bá bẹ̀yàn ń ṣe yóò máa jẹ́ sojú wọn pé ṣe tẹ́ ni wí ni wí. Bàbá Lágbàjì
mo ti mú àyà ń wá àbí ṣé ẹ ti bá ń rí ẹ bá ń wá kẹ ẹ bá rí ìbílẹ̀ ní máa darí sí gbogbo ojú ìbá sọ ìbílẹ̀ ní máa darí sí àyà kẹ́tí fi ṣe wá sí náà lónìí mo kí bàbá àgbàlagbà ìjà wọn náà ní ń kí lọ́wọ́ ṣé ètí ikú omi dé sọ bàbá wa gbà ní balase la wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ náà wọn aládùúgbò ni wọn lè ti ikú mbẹ bàbá àgbà jù wá lọ bá bàbá wọn wípé iṣẹ́ yín wọn ní máa jẹ lójú ẹsẹ̀ wọn wá mú lẹ́tà wá wípé wọn wà á kí bàbá ẹbẹ pé wọn fi kíní kan hàn náà yín ọlọ́gbàjì tàná wá pé gbogbo èèyàn ẹja lọ kí baba àwa lọ àwa dé Allahu Akbar ẹ máa bá wo bẹ́ẹ̀ ṣe kí n bẹ́ẹ̀ o ìjẹ́ olórí mo fẹ́ sọ yìí o nígbà tá a fi lọ tá a fi padà ságbàjì ọ̀rọ̀ tó tò dáadáa lọ́rọ̀ bá yí padà. Ọwọ́ adi ìjókòó wípé kí ni wọ́n máa ṣe ní káńsù kí wọ́n pe bàbá Lágbàjì sí. Ṣé bọ́lá ẹ̀sìn wọn máa dá sí àṣìṣiṣẹ́ mi àlù kéwúlà ń ké. Ọlọ́run jẹ́ kí bàbá wa gbà ń lé bàtà yòókù àwọn àlùfáà wa gbà Yunus Buseyri. Ètò ọbẹ̀ yọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa ìmọ̀mọ́ àgbà bẹ́ẹ̀ yẹn bá ti dé kó àgbà tán. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la yọ àmọ́ kóbá láti fi dàgbẹ́rú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì gbáwájú rẹ̀ kọjá èyí tó dùn àti èyí tí ó dùn. Báwo ni ẹ ti fẹ́ dá ọ̀rọ̀ tó jẹ́ gidi mà ṣé èyí tí èsè gidi àwọn iná ńlá yà wọ́n. Inna Allah yahamuru bil adli wal ihsani wa ita'i zil qurbi wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tazakkarun. Ọmọ ìmọ̀mọ́ àgbà tí mo fẹ́ yọ fún yín ni wípé jẹ́ẹ́jẹ́ lọ ẹrù lọ ní wà nílẹ̀. Èèyàn tó lẹ́tọ̀ọ́ sí pọ̀ gan-an. Kádà lọ Ọlọ́run gbèrú yìí báwo lẹ ti fẹ́ síra. Torí wípé ọ̀pọ̀ èèyàn ní máa ń yípo èèyàn ńlá. Làákàyè wo òkun bákan náà o. Àrẹ́bí sọ́kọ́ ẹ pé tó bá fẹ́ sọ̀rọ̀ máa ṣe màrà làákàyè ṣe bákan náà o. Irú tálámà tá a gbà màrà lọ́wọ́ rẹ̀. Ìmọ̀ràn lè dàǹkárù ìmọ̀ràn lè tó nǹkan ṣe. Allah ló pé wà nẹ́bí inna Allaha ya'muru bil adli. Bil adli wal ihsani. Ó ní wọ́n bá lo ayé. Ọlọ́dọ̀ pé al-adlu kéèyàn ó ṣe dọ́gba. Èmi a máa sọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ ó ní gbogbo ilé tọ́dọ̀ àrùn àgbàlagbà alẹ́ ní ẹbí léèrè. Ẹni tó jẹ́ pàbúrò bàbá mi ni mo wá rí wọn pé wo ọyọ tọmọ rẹ̀ kọ̀ yọ tèmi ṣé fẹ́ràn rẹ̀. Gbogbo ọmọ kọlọ da lérú ẹbí èkó mo ló ti dàrú ó ti fi hàn pé wọ́n kọ́ ló bí olórí lè ṣe bàbá àwọn. Alahadil ayé ọ̀dàrú kankan tẹ́mi àtọ́ mẹ́rin tí èsè bàbá mi bá lọ́rọ̀ mo á ní pé ń dá ọmọ rẹ̀ níbi tó ti jẹ̀bi èmi náà máa bẹ̀rù rẹ̀ kí n má sẹ̀ torí pé yóò ṣòro fẹ́mi náà. Mo bá ti di pé ọkọ̀ ọmọ rẹ̀ ọ̀fọ̀ àwọ̀ yàrá akọ́bá kan tẹ̀lé èmi náà ní níwájú rẹ̀. Bàbá àgbà ìmáàmù gbogbo òlu ni wọ́n fún yín ibi yìí lẹ wà alahadilu Ọlọ́run máa ń tí ọba yé jẹ́ ọlọ́kọ́ mi bẹ̀rẹ̀. Wal ihsan. Àfọwọ́ àbí ṣé ẹ̀rí mi he. Ibi tí ọba ti sí dọ́gba láyé kìí tó Nàìjíríà ọ̀dàrú dọ́gba lọ́dàrú Nàìjíríà. Sílẹ̀ ni òsùn ní àbílẹ̀ ni ọ̀ma ṣùgbọ́n ẹnìkan gba sálárì ọkọ̀ ilé ọ̀rà mọ́tò ẹnìkan gba sálárì kòwó jẹjẹ kò ní kókó náà jalè nítorí kó ní ọ̀pọ̀ nǹkan kan ṣe Nàìjíríà dọ́gba lọ́sọ̀rù nǹkan kò ṣe Nàìjíríà ẹnìkan ṣiṣẹ́ ìjọba iṣẹ́ tiẹ̀ tó jẹ ẹnìkan ṣiṣẹ́ ìjọba iṣẹ́ tiẹ̀ tó jẹ ṣé kò ní fẹ́ pàrọ̀ rẹ̀
àbáwá ìmáàmù àgbà wọn ò ní wọn bá wà bàlágbà jì ó ní pé tí ìdébi tí bàbá iṣẹ́ tẹ́lẹ̀ náà mọ̀ ń jẹ́ yìí bẹ́ẹ̀ni alahadelu bẹ́ẹ̀ bá ṣe dọ́gba bá a ṣe pọ̀ tó yìí náà ẹlòmíín bẹ tí retí ni ká ní ṣebí lágbájá ni iná ni òbí ṣeun ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe dọ́gba ara yóò ní sọ bẹ́ẹ̀ o wọ́n ní òdodo ní máa ń sọ èyí ń sì dájú lọ́sọ yìí pé kò rí i ṣe lọ. ali izal bàbá wa gba imam ọlọ́jẹ́ kẹ́mi yóò gùn. àmín. ẹ jẹ́ kí n fi bàbá imam wà ní ẹ jẹ́ kí n fi wọ́n sọ̀rọ̀ àyẹ̀ ni wọ́n lè tọrẹ. àyàkùnlá gbogbo ọ̀dọ́ ọ̀lọ́rin lọ́sẹ̀rẹ̀ bàbá imam àná o. wọn ò lè fún gbogbo wa lọ́wọ́ kó yípo gbogbo wa o dáadáa láti kó wa lẹ́rù o. ìmáàmù àná ò lè kọ́ gbogbo wa nítorí pé gbogbo alákéwú lé wọn o dáadáa la fi dẹrú wọn o. bàbá ìmáàmù àná tí wọ́n kú tí gbogbo Ìlọrin fẹ́ tí gbogbo ọ̀dọ́ Ìlọrin ní lọ́tẹ̀lé ìmáàmù àná o. kéde gbogbo èmi ò gbowó lọ́wọ́ wọn rí ṣùgbọ́n wọ́n fi dáadáa kó lọ́rin lẹ́rú bàbá ẹ ṣe dáadáa sí wa o. inna Allaha yahamuru bilhadili wali ihsani wa ita'i zil qurbi wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tazakkarun. ó ní báwa ní bàbá lágbàjì ni mo wà ní mo jòkó bí ẹni tí ń ké tafsiru yìí. ayakumullah. ntọ́ lè kárí gbogbo wa bá sọ pé a ṣe ìlànà ṣìkálukú ló ti mọ̀ owó lè sọ̀yàn di kò lè sọ gbogbo yẹn dẹrú fún yàn o kọ́dà kéwú kò lè sọ gbogbo yẹn dẹrú fún yàn o ṣùgbọ́n ìwà lè sọ gbogbo yẹn dẹrú fún yàn. bàbá ìmáàmù kálukú lọ́mọ yìí ó lánàá o bí wà dáadáa yẹn bá pọ̀ jù àfi kẹ́ kún fìmí ìkùn torí pé gbogbo ẹni tẹ́lẹ̀ bá ṣe ẹ máa ṣe wà dáadáa sẹ́lòmíì yóò sì máa fa ìdápadé rẹ̀ bó ni o ṣe ní sùúrì. àbáwọn nàbí. bàbá wa àgbà ìmáàmù àná bàbá tó kú bá kú lábẹ́kúta wọ́n ní ká wá kírun bẹ́ẹ̀ wọ́n kọ́ yàn kí wọ́n lábẹ́kúta o. bó kú bá kú lẹ́kọ̀ọ́ wọ́n ní mọ́ ìmáàmù lọ́rin la fẹ́ rí wọ́n yẹ sọ mí èkó o. Ọlọ́run jẹ́ mi yóò gùn o. Àmín. Yóò fún yín ṣe jù wọ́n lọ o. Àmín. Àlè Islam náà fi mú kálukú dáadáa. Wa ita'i zil qurbi. Ṣé kí n máa tọ́ ẹ̀yà kọ̀ọ̀kan báwọn tó wà ní bàbá lágbàjì ń tọ́ kéwú nù o. Bàbá wa àgbà ìmọ̀ ọlọ́jẹ́ kẹ́mi yóò gùn. Wọ́n sọ̀rọ̀ kẹjọ́ náà wá kí. Ẹ má retí ìwà tó dáa dé lẹ̀. Ó dà tàbí tọ́jọ́ bí yé pọ̀ tọ́da àtẹ́yányá ẹ má retí rẹ̀ ipe yóò wá dá ipe èmi tó ń pè ní màmú ìbá dé ta tí bá wá dé ní bàdàlágbèjà wa náwó sí mi kí ló fẹ́ kọ́nà sí ọ. ẹ má retí tọ́ba dá tí ọba dá ẹ má pẹ́ bí yín nù. èyí sọ fún wọn jọ wọn ní ará Mákà lólé àná ará Mákà lọ́nà àbí kó Mákà o tòun tiẹ̀ ó tún padà síbẹ̀ o. Gbogbo nǹkan ló dùn kọ́ ọ lẹ̀ ẹbí ò sì kọ́ ọ lẹ̀ o. Wọn ò ní pè yín lọ́mọ ilé wa o. Wọ́n bá ní ìmáàmù àgbà Ìlọrin ọmọ ilé báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àbá ìmáàmù àgbà àwọn tí wọ́n bíbí yín ogún wọn náà gbélé yín lọ́wọ́ o. Kì í ṣe àdáni yín o. Bàbá sì dá o lè má kàn yín bọ̀rọ̀ o torí báwọn yẹn bẹ ń wájú tẹ́lẹ̀ tì yẹn dàrú. Kí kádà Ọlọ́run bá wá gbé wá tó jẹ́ pé nígbà tí Ọlọ́run ó mú wá ọ̀dọ̀ yín ló mú fún Ọlọ́run jẹ́ mi yóò gùn o ó ní bẹ́ẹ̀ ṣe lò wá o. Kéde kí wọ́n ń jà sí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí o kábíyèsí pé ṣé ẹlẹ́tọ̀ọ́ sí ilé tẹ̀lé wá fẹ́ pa wọ́n lẹ́tọ̀ọ́ sí o. Táyé wọn bá fọjú orí pípẹ́ ẹ máa mú léèyàn lọ́wọ́ ó ní nọ́mbà tẹ́ ẹ wà o ọ̀dà gbọ́dọ̀ ò ní pé ló fi kàn yín o.
wọ́n bí silikuribe bàbá wa ìmáàmù silikuriba ẹ má bínú tó kí tọ́ lọ́wọ́ níjọ́ tá a wá kí wọ́n sọ̀rọ̀ kan jọ wọ́n ní wọn kì í pìtàn àgbàlagbà ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n máa ń sọ àlè pìtàn ìṣùgbọ́n àlè sọ̀rọ̀ bí ẹni tó dàgbà jù yẹn lọ bá sọ tí ọ̀dà èyàn lè fèsì pé bọ̀dá mi ni wọ́n fẹ́ yàn mí jẹ ni tẹ́lẹ̀ tó kéré sí yẹn bá sọ tí ọ̀dà gbà ní ó sẹgbẹ́ rẹ ni ẹ̀yin lẹ́ni bàbá kálukú ibò lẹ́sìn sí wa. bó lẹ́sìn sí wa ẹ̀dì bàbá àgbàlagbà ẹ̀dì bàbá ọmọdé lójijì kéde pé ẹ̀ pípé àfún lójijì náà lẹ́ dàá ìwà tí wùwà yóò wù lọ́dún yẹn mo nà kó sí tí ì lè ṣe ní ìṣe àbárágbàjì mo lè bọ́lá wà nílẹ̀ kí n máa ní ilé mutí ní ilé jalè ní ilé ṣe ṣìnà ṣùgbọ́n mo lè bọ́lá nílẹ̀ kí n máa lọ níbi kì í ṣe àbárágbàjì. gbogbo tí gbogbo yẹn lè ṣe wọ́n pàdé bàbá wa gba jánásì níṣẹ́ tí wọ́n ń bọ̀ wá wọ́n wà nù mọ́tò kan wọ́n sì dé fìlà tó káyọ̀ mọ́ rí wọn wọ́n wá bí gíláàsì sókè mo ní ẹ̀wù wàhálà ti bẹ́ẹ̀ bí ikú gíláàsì tèmi ní bẹ́ẹ̀ lẹ́yìn ayakumula baba wa gba imam wa ita iziliku ibe wa yanha anil fashahi abara bibu anakumullah Qur'an ni tu nígbà tẹ́ ti gba iṣẹ́ gbogbo wa yìí tí wọ́n náà sí tẹ́ sọ pé ẹ̀fẹ́ yìí abara bibu jẹ́ bá kọ́ mi yóò lè di mọ̀ kọ́ mi pé وإن قلت في شيء نهم فهتمه وإن قلت في شيء نهم فهتمه فإن أنها مدين على الهور واجب فإن نهم dẹ́nu alálìkúrí wájibú. bàbá àgbà ìmáàmù nígbà tí wọ́n dé tí wọ́n pè nígbà yín lọ́kàn kálukú òní báyìí wo kíní bẹ́ẹ̀ adùn bẹ́ẹ̀ lámà báyìí wò. ìmáàmù ti dolówó. ọmọ akáṣáàtù. tábà sọ̀rọ̀ lẹ́nu yìí mọ́mọ́ wa gbádùn láyé ni. ètí mọ́mọ́ ọkàn ètẹ́ ọlọ́mọdé ẹ̀ka burú bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wà wò. ètò òkè ìjòkó ní ọkàn wa o àmọ́ ọkàn wa wọ́n kàn ń gbowó kì kọ̀ọ̀kan wa o bẹ́ẹ̀ ṣe gbowó yín kọ̀ọ̀kan wa kẹ́ẹ̀ délé kẹ́ẹ̀ ní gbogbo owó ní kí wọ́n pín lé yín ẹni tó wá tọrọ owó lọ́wọ́ ìjọba tẹ́lá ní kò sí kọ̀ọ̀kan àwọn ni ó pè yín o kó lẹ́sẹ̀ sí. ó ní ilé àlá yakula náà sùhìn náà kàkà àdébù. لئلا يقول الناس إنك كاذب وإلا فلا لا تستري وتري بها وإلا فلا لا تستري وتري بها. ọ̀rẹ́ kúlíbà náà níjọ́ tí wọ́n sọ fún yín báyìí dìmọ́ọ̀mù gbogbo ayé ń bá yín yọ̀ ẹ̀yin náà rẹ́rìn ẹgbà àdéhùn ìlú yìí lẹ́gbà bẹ́ẹ̀ bá gbàdéhùn tí ọba pé yóò jìyà láyé yóò jìyà lọ́run oníwàyí kúlì tàbí ṣe nàám onítọ́ bá sọ yín pé mo gbà ẹ̀sọ́ mi dẹni tí wọ́n fẹ́ gbé oyè lọ́rẹ́lẹ́ lọ́wọ́ mo gbà kí n jẹ́ fàhátà mọ́ o. wàhí kúlì tàbí ṣe ìhìn nàám fàhátà mọ́ o. ẹ̀tọ́ tán lọ́rọ̀ yìí ni pé báwo ni màá ṣe bàbá àgbà bíbí yìí bá pariwo jù tẹ ìjòkó náà táwọn olóṣèlú bá búra wọn bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wọn ò ní APC níyìn bẹ́ẹ̀ sọ wọn ò ní APC níyìn bẹ́ẹ̀ bá wá ródòdó bẹ́ẹ̀ bá wá dáwọ́ ní àmọ́ tí wọ́n mú un ṣe ni kó lẹ́sẹ̀ ṣẹra yín. wàhí kúlítà fi ṣe ìhìn nàám fàhátà máhù. bàbá àsìkò dẹ́ẹ́dẹ́ yìí lòṣèlú ń bọ̀ wáyìí talẹ dala ibi talẹ dala de tún wò ní ti ti pati kan. fàhínà nàám dẹ́nu alálìhùrí wájibú. ọjọ́ tí wọ́n fẹ́ gbé ipò lọ́ni fún yín bẹ́ẹ̀ di mọ́mọ́ àgbà ẹgbẹ́ ń pè ní mọ́mọ́ àgbà ń lu kan
òun ẹni wọ́n wà á kó ìrọ̀rùn lù wọn kó wá bá ẹ̀ sọ́dọ̀ àwọn àfa ìmáàmù ni ẹ pè bí wàhálà bá dé lu ọrùn rẹ̀ lọ́wọ́ àkó lẹ́ ṣe yàn èèyàn bá máa ti ń bẹ níbi epo yóò sì máa bàyàn lẹ́rù èèyàn ní sùn bọ̀rọ̀ ibi ilẹ̀ wa wọ́n fa wàhálà tá a kẹ́ ọlọ́jẹ́ bàbá àgbàlagbà yòógùn àmín panikẹ́ bàbá wa àgbà ìmọ̀ wà náà àmín wọ́n fa àwòye kan lọ́nà ẹ̀yẹ nkọrin mẹ́wọ̀n Ìlọrin ni wọ́n ti wá yàn ẹ̀yìn wà ló lé yẹn sùn wọ́n kọ́rọ̀ ọ̀tẹ́ wa kìí sọ̀rọ̀ agakafa kìí sọ̀rọ̀ sàlẹ̀ ọ̀dọ́ wa bá ọ̀rọ̀ ọ̀tẹ́ lápẹ́ gbogbo yìí wà àbáyé wò wọ́n gba yàrá yà owó wọ́n ti fún wọn ní yàrá yà aṣọ kí ni wọ́n kàn bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. Bàbá wa gba imam àmánà lù ilẹ̀ gbà gbogbo ẹni tó bá fẹ́ yọ ẹ kó máa ṣàánú yín ni ó yẹ gbàgbé kó òbí máa re ó yẹ kó máa fàdó àná yín lọ́wọ́ ni. Bàbá wa gba imam ẹ ti gbà fàyín nànà àmdéyìnù aládìhúrí wájibú. kẹgbà ẹ ti ṣàdéhùn fún lu yìí ẹ ti ṣàdéhùn fún lu yìí ìtẹ ẹ ṣàdéhùn fún lu yìí ni wípé ìlú yóò ní bàjẹ́ lọ́wọ́ mi yóò sì máa dá a sí ṣe wá rí kọ́dà ọwọ́ Ọlọ́run ló wà àwọn èèyàn wá nígbà ọwọ́ Ọlọ́run ló wà ẹ̀yin ni wọ́n máa fi kọ́ lọ́rùn. Bàbá ìmáàmù àgbà láṣẹ bàbá àgbàlagbà yìí torí wípé ó ṣe lò kí èkó dùn tó gbogbo èèyàn kọ́ ni máa ń dùn mọ́ o èèyàn lè fi ọlọ́run kó ní lágbájá tiẹ̀ là ń ṣe o ó lè ní kàmá ọyẹ́ wò ní pé tí wọ́n bá ti ń pawó wọ́n kò lọ pín sí méjì kí n gbàdájì bẹ́ẹ̀ bá fún ẹ́dọ̀ta rẹ o owó sì ní ọ̀ká gíná yìí bí wíwẹ̀ náà bá tún yọ ọwọ́ ọ̀rẹ́ yín ni kì í sọ̀tà yín o bùkátà rẹ̀ ní òbí yá ló fi dọ̀tà o kìí sọ̀tà yìí ìtọ́fẹ́ tí òògùn mọ́ ló fi dọ̀tà kánibá ní nǹkan òun dọ̀gẹ́ ló ṣe délẹ̀. yóò máa jẹ́. bàbá imam láti bàbá lágbàjì tí wàá bìsí lukú lùbẹ́ ni mo bá dé. wọ́n yẹ ní ha anil fàṣà. ọkàn mọ́gi wọlé rẹ̀ wọ́n yẹ ní ha anil fàṣà yìí. bàbá jẹ́ bàbá imam ogun. àmín. ọ̀dọ́ ni yín sà ẹni tó kéré jù yín lọ mí sìn ń bẹ níbi fàájì olóbìnrin dé táwọn obìnrin bá wá tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá pọ̀ àwọn èèyàn ò ní rí agàbẹ̀ báyìí sì gómìnà gẹ̀ẹ́sì mọ́tò ń ṣègbà ìmáàmù náà ń ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ọmọ kẹ́kẹ́ o kódà kí wọ́n hẹ́ẹ̀pù yàn pé kọ̀ọ̀sẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìmáàmù jóná ọmọ pàkánì mọ́tò sọ́dọ̀ ìyàwó lé wọn ni níbo náà ti rí yẹ́nì ànínì fàásà yìí àgbàlagbà lásán nígbà lójijì kẹ́lẹ́ sọ̀rọ̀ kù aga bí mo ṣe mọ lábẹ́ yìí mo sì lè sọ̀rọ̀ mẹ́sì dìsí lè sọ mọ́. mo máa gbàdúrà náà sọ̀rọ̀ mẹ́sì ìmọ̀mọ̀ lọ́rin wọ́n sọ bàbá di àgbàlagbà lójijì mo lè gbọ́ ta kiri ẹ̀gẹ́gẹ́ rápapà ẹ̀hẹ́pù mi níbo lẹ́ lọ mo fẹ́ dé ọ̀nà kiri wọnú mọ́tò mi lè hẹ́pù mọ́. Aṣọ yìí dàgbàdàgbà lójijì ni mo lé ẹ̀yẹ́ lé dábí tó bèrè kí hẹ́pù ẹ̀ ọlọ́wọ́dé bọ́sẹ̀ yìí wọ́n kò lè bọ́ wájú wọ́n kò bá mi ẹ̀yẹ́ ò lè hẹ́pù mọ́. Àtẹ̀yìn àti wájú bẹ́ẹ̀ bá kò lówó mọ́tò ló kù. lọ́gbẹ́ máa wá. wàyẹ́ ní àdìrí fàṣà yìí bàbá wa gba ìmáàmù. Àgbé ìdágbàlagbà a sì lábọ̀ yín lọ́mọ lójijì. Ọwọ́ ajẹ́ etí gbogbo èèyàn lè ṣe àsọdéèwọ̀ fún yín láti ṣe. Àfọ àwa làbíbù. Ṣé èdè jíjà wà lágbàáyé? Bẹ́ẹ̀ dáadáa. Dáadáa ọlọ́jẹ́ mi ogun àyà ẹ máa tẹ ànákùnrin máa dáa. Anakumullahu. Gbogbo tẹ́ ẹ lè ṣe tó fúri rẹ̀ bàbá wa gba ìmáàmù ráyè rẹ̀ máa wò. Ìjọ tẹ wá kí ìjọ ta wá kí mo wá ka nǹkan márùn kan bí adé ń bá kà yí o wọ́n ní kéde olíìdì ni kí bàbá wa gbà mọ́mọ́ tó dé bẹ́ẹ̀ ló fi tún ní mo ní àwọn akẹ́kọ̀ọ́ mo fẹ́ sọ. Bàbá wa gba imam mo sọ níjọ́ mo sọ wípé níjọ́ tẹ̀ tí di imam ètò sọ yìí di imam ni wípé ẹ dáàbò bora yín
tó bá ṣe wípé yẹn ti tó ojú kòkòrò tó ti ṣe fọwọ́ àná yìí rí tó bá fẹ́ di ìmáàmù wọ́n wá di ẹ̀rí wípé ṣe nílágbájá ti ṣe fọwọ́ àná yìí rí. ààbò ká sọ wípé mo kéwú mọ́jọ́ máa lé ìmáàmù mo ṣe tí ọ̀dà tó jẹ́ kẹ́ bá mi yàn sí kété yìí náà ẹ̀ nídìí owó. bàbá wa gba ìmáàmù mo ní báyẹn pé wọ́n máa ń ká orí òkú máa yàn lọ́wọ́ tí wọ́n ti bá a lọ́wọ́ yín dọ́kan ọjọ́ tẹ́lẹ̀ jẹ ìmáàmù wọ́n sọ fún mi pé ẹ má fi jẹ́ o tẹ́lẹ̀ tí ọjọ́ tí wọ́n ya fọ́tò rẹ̀ mo ní àṣìyá látùlẹ̀ṣe ẹ dáàbò bora yín lánàá wọ́n wá wò pé ẹni tó lè dáàbò bora rẹ̀ nítorí kókó rẹ̀ ọmọ bàjẹ́ tó dáàbò bolé bàbá rẹ̀ tá a bá gbé lọ́rin fún lọ́wọ́ yóò lè dáàbò bo Ìlọrin. èyí tó ti kàn yín lò ọlọ́mọdé ọba jẹ́ láéláé o. àmín. ọlọ́mọdé ọba gba ìdíwájú ọlọ́run. àmín. kí n má wulẹ̀ kankan mi má kí n má bọ̀ wálẹ̀ díẹ̀. àmín. ẹja tẹ́wọ́ láṣẹ bàbá àgbà alágbà yìí. wọ́n ní ká tẹ́wọ́ wa méjèèjì. tí n bá kọ́ lórí lárúbáwá yìí pé àwọn àkàtì kọ́ lárúbáwá dáadáa mo ní bá kọ́ mbẹ́. bàbá wa gba ìmáàmù Ìlọrin ọlọ́run ló ní ọlọ́run ló yàn yín ọlọ́run ló yàn wọ́n. wọ́n ní téèyàn bá bímọ o kọtọ mọ jẹ Ọlọ́run ni yóò sọ sẹmi àwọn tó bí Ọlọ́run lọ sorúkọ yín sẹni bàbá wa gbà ọba àná ni ẹja ti Ṣéwù. kásìbẹ lẹ́ẹ̀kan sí. Ṣéwù. kásìbẹ lẹ́ẹ̀kan sí. Ṣéwù. Wallahu ya'zimuka minan nas la tahaf daka wala taza wala hawla wala quwwata illa billahil aliyyil azim. ọba tó sàyìn sóhun ló yàn yín. ọba tó sàyìn sóhun ló yàn yín. àwọn àbí bàbá ń gbèdéle kéwú pé ara ni bá nìdé ibẹ̀ lolúwa mi. ara ni bá nìdé ibẹ̀ lolúwa mi. bàbá ìmáàmù ọlọ́run lọ́rùn yín ipa yín ọ̀ka gbogbo kí láti sọ àbíkẹ́ àfẹ̀bẹ́ ọlọ́run. ara ni bá nìdé ibẹ̀ lolúwa mi. ara ni bá nìdé ibẹ̀ lolúwa mi. ọba tó sàyìn sóhun ló yàn yín. ọba tó sàyìn sóhun ló yàn yín. gbogbo tí wọ́n kà ń ẹ̀rí lábẹ́ ọ̀rọ̀ ni ọba tó sà wọ́n yí pé wọ́n ó débẹ̀ lọ́yàn wọn. Allah. olúwa tó sàyìn sóhun ló yàn yín. olúwa tó sàyìn sóhun ló yàn yín. ọba tó yàn yín tóhun ló sàyìn. ọba tó yàn yín sóhun ló sàyìn. ẹ ò lè nìkan ṣe lẹ́yìn olúwa mi. ẹ ò lè nìkan ṣe lẹ́yìn olúwa mi. ọlọ́run bá yín ṣe kó gún régé. ọlọ́run bá yín ṣe kó gún régé. ọlọ́run bá yín ṣe kó dùn délẹ̀ ni. ọlọ́run bá yín ṣe kó dùn délẹ̀ ni. ọlọ́run máa yọ kan sílẹ̀ láì ṣe. ọlọ́run máa yọ kan sílẹ̀ láì ṣe. ọlọ́run máa yọ kan lẹ̀ láì ṣe. ọlọ́run máa yọ kan lẹ̀ láì ṣe. ọlọ́run máa yọ kan lẹ̀ láì ṣe. Al-Fatiha. Bismillah.